ẹni ta bínú tọ́lọ́run ò bínú, ẹni ta pẹ̀gàn tọ́lọ́run ò pẹ̀gàn. Alhaja Mariam Olowosale, ẹ má nà ọmọ ọba lógun, ẹni tó bá nà ọmọ ọba lógun, ìjà gìrìgìrì àwòdú, ẹsẹ̀ gìrìgìrì àwòdé. Happy 60th. Nígbè ká yín mọ́lé ọkọ ọmọ rẹ̀ Abíọ́dún òní náà ní kì í ṣàkọlé rẹ̀ dáadáa. Àwa bá yín dúpẹ́ fọlọ́wọ́ yálà ọba àlá. Àwa bá yín dúpẹ́ lọ́wọ́ ìláyé aláwùrà bí tó jẹ́ kéde ó ṣojú yín o. Ẹ ó túbọ̀ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Ọ̀rọ̀ bí ayọ̀ bí ayọ̀, ọ̀rọ̀ bí ijó ni wọ́n nínú ilé yín lọ́lá Elédùmarè ọba.
gbowó òṣàgbọ́bì kútèrè agbòdìdì orí lọ́wọ́ ẹni ta ló lẹ̀ lómi lẹ́kọ̀ọ́ ta ló la bàtà bútú bàbá omi kómi ta ló là tàbà túbú bàbá òdòkódò ọmọ kútèrè àṣà lógun ọmọ omi lẹ́gbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́ ẹni bá dẹ́kọ̀ọ́ tí ò lọ́gbọ́n lórí o onítọ̀hún ò lè gbọ́n mọ́ ọmọ afíjú wọjà àwọn àrìgbẹ́ dẹ́kẹ́ ọ̀bùn wọjà wọn pa ṣíọ̀ṣíọ̀ ọ̀bùn ṣíọ̀ṣíọ̀ ní òrẹ́rù afíjú wọlé nínú ilé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ọmọ ìyá rẹ̀ o Mrs. Abiola Ayẹni ọmọ Balógun aya olórí Thomas ojú Ayẹni nílùú Ọ̀yẹ́ Èkìtì òun ló ní kí n ṣe léyìí fún ọ ó ní bá mi kí ọmọ ìyá mi dáadáa ó ní aládùúró tì mí ní my precious jewel ó ní olóore mi ní ẹlẹ́yinjú àánú afúnni ló jẹ́ má wò bẹ́ẹ̀ o aládùúrà ni ẹ tó ti fi gbogbo ayé rẹ̀ fún àdúrà gbígbà ó ní àdúrà Elédùmarè dẹ́gbà lórí ayé rẹ̀ ó ní alátìlẹ́yìn mi ní ó ní èjìká tí ò jáṣọ bọ́ lọ́rùn ó ní bá mi kí ó ní bá mi dúpẹ́ lọ́wọ́ rẹ̀ dáadáa ó ní ìwòye àmọ́dún ẹ ó tún jọ péjúṣe mi sí o. Ìsàlẹ̀ Èkó Ìsàlẹ̀ Èkó Ìsàlẹ̀ Èkó Ìsàlẹ̀ Èkó Ìsàlẹ̀ Èkó amọ́ra wa àtọ̀hún rìn wá wọ́n mọ́ra wọn Ìsàlẹ̀ Èkó ẹ̀yọ̀ tí mo yọ̀ fún ọ tí mo yọ̀ fúnra mi. Yéésù Alhaja Mariam alárànṣe adin sidai salamudin alislamia ṣáṣá zone ẹ̀mí yín àgùn ẹ̀ ó túbọ̀ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. ẹ jẹ́ kí ọ̀rẹ́ lé àwọn ọkọ rẹ̀ Ayépe Ìjẹ̀bú níṣẹ́nu lé àwọn ọkọ rẹ̀ bàbá mi Taofiki ẹ̀ mọ̀ wọlé mọ̀ ọ̀rọ̀ ra Ìjẹ̀bú ọmọ adúrún mọ́dé o ọmọ adúrún mọ́sùpẹ́ dìyẹ jẹ́ ọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀yọ̀ ọ̀yọ̀yọ̀ dákun mọ́mọ́ yọ̀mọ́ òun ti ṣe ni ò lè pa ni ọmọ àfíjù Jẹ̀bú ti fọkọ rẹ̀ jápé èèyàn bàbá lọ́wọ́ bí Ìjẹ̀bú wọn lè ná bí Ìjẹ̀bú ọmọ olówó àná nọ́tọ̀ máa fọwọ́ bí ẹni fọ́yán gan ránṣẹ́ pé ìdúró Ìjẹ̀bú owó ìbẹ̀rẹ̀ Ìjẹ̀bú owó dúdú Ìjẹ̀bú owó pupa Ìjẹ̀bú owó gbogbo ọmọ Ìjẹ̀bú tí mo mọ̀ ni wọ́n máa ní owó lọ́wọ́ o. Mrs. Abiola Ayẹni ló ní ọmọ ìyá dùn ní o. ó ní ikú kan ò ní gbọmọ ìyá mi lọ́wọ́ mi láéláé. yeye mi àdùnfẹ́ o. wá dàgbà wá dògbò wá fọwọ́ pawú wá fẹ́rì kí tóbi o. òkè òkè lọ́la kún fàyà kún. àṣe èṣe túnṣe o. bàbá nítorí kọrin ewì látẹ̀kan. Susan Jata lórúkọ mi èmi lolóhùn àdùn tí gbogbo aráyé